ẹgbẹ́ òṣèlú labour lórílẹ̀‐èdè yìí ti ní adelé alága tuntun o. àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú labour lórílẹ̀‐èdè nàìjíríà ti kéde sẹ́nitọ́ Nnamdi Usman gẹ́gẹ́ bí adelé alága àpapọ̀ wọn. bákan náà ni wọ́n yan sẹ́nitọ́ Darlington Owokocha gẹ́gẹ́ bí adelé akọ̀wé àpapọ̀ níbi ìpàdé kan tí wọ́n ṣe l'Àbújá lọ́jọ́ Friday ọjọ́ 18 oṣù keje ọdún yìí ni wọ́n ti kéde pé àwọn olóyè tuntun náà yóò máa tukọ̀ ẹgbẹ́ wọn títí di ìgbà tí wọn yóò ṣe ìpàdé àpapọ̀ níbi tí wọn yóò ti dìbò yan àwọn olóyè tuntun. níbi ìpàdé náà ni wọ́n tún ti fọwọ́ sí i pé kí ìpàdé wá káàkiri láti ṣètò ìdìbò ní wọ́ọ̀dù, ìdìbò ní ìjọba ìbílẹ̀, ìdìbò ní ìjọba ìpínlẹ̀ títí dé ìpàdé àpapọ̀ ẹgbẹ́ náà. wọ́n fẹnukò pé kí ọ́fíìsì akọ̀wé àpapọ̀ gbé àwọn ìlànà àti àkókò tí àwọn ìdìbò náà yóò wáyé síta láti lè jẹ́ kí àkóyawọ́ wà. lára àwọn tí wọ́n wà níbi ìpàdé náà ni ààrẹ àpapọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí Joe Ajaero àti gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti. Ajaero, ẹni tó ṣàpèjúwe Labour Party bíi ẹgbẹ́ àwọn aráàlú, ké sí àwọn ọmọ ẹgbẹ́ láti má ṣe rẹ̀wẹ̀sì nípasẹ̀ onírúurú ìpèníjà tó ń dojúkọ ẹgbẹ́ náà lọ́wọ́lọ́wọ́.